ẹ wá wo Àtíkù pẹ̀lú ọmọ rẹ̀ APC àti ADC nínú ilé kan náà. Ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní 2026 tá a wà yìí, ọmọ bíbí inú Àtíkù ọkùnrin tí wọ́n ń pè ní Abba, ìyẹn Abubakar Àtíkù Abubakar kékeré, dúró sí ọ́fíìsì ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa lọ́dọ̀ igbákejì olórí ilé ìgbìmọ̀ náà Barau Jibrin. Ó sì kéde fún gbogbo ayé pé òun ti fi ẹgbẹ́ òun àtijọ́ tí í ṣe PDP sílẹ̀ o, òun sì ti wọnú ẹgbẹ́ òṣèlú APC. Òun wá láti ran ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ láti lè wọlé fún sáà kejì ni. Kò sì sí ohun kan tí yóò yí òun lọ́kàn padà mọ́. Láti fi hàn pé ọmọ ọkùnrin náà kò mú ọ̀rọ̀ náà ní kékeré, ó yí orúkọ àkójọpọ̀ ẹgbẹ́ ẹ̀ padà. Ẹgbẹ́ tó ti pè ní Haske Atiku Organization, ó sọ ọ́ di Haske Bọ́lá Tinubu Organization. Ọmọ ọkùnrin náà fẹnu ara ẹ̀ sọ báyìí nílé ìgbìmọ̀ asòfin níbẹ̀ pé orúkọ mi ni Abubakar Atiku Abubakar. Mo wá síbí yìí láti wá sọ pé mo ti fi ẹgbẹ́ mi tí mo wà sílẹ̀ o, ẹgbẹ́ tí a fi ṣiṣẹ́ ní 2023 àti ìpinnu tí mo ti ṣe láti darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Lónìí mo fẹ́ sọ fún gbogbo ayé pé mo ti kúrò nínú ẹgbẹ́ mi yẹn, mo sì ti di ọmọ ẹgbẹ́ APC nítorí àwọn ìwà aṣáájú rere tí mo rí láti ara ọlọ́lá wa igbákejì olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà Sẹ́nétọ̀ Barau Jibrin. Pẹ̀lú èyí tí mo ti ṣe yìí, mo máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Sẹ́nétọ̀ Barau láti rí i pé ààrẹ Bọ́lá Tinubu tún wọlé lẹ́ẹ̀kejì nínú ìbò tí a máa dì ní ọdún 2027. Yẹn náà ni mo sì fi ń pàṣẹ fún gbogbo àwọn alákòóso ẹgbẹ́ òṣèlú mi níbi gbogbo pé kí wọ́n darapọ̀ mọ́ APC lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni a máa yí orúkọ ẹgbẹ́ òṣèlú wa yìí kúrò ní ẹgbẹ́ aṣèrànwọ́ Haske Atiku sí ẹgbẹ́ aṣèrànwọ́ Haske Bọ́lá Tinubu. Báyìí ni ọmọ Àtíkù wọ inú ẹgbẹ́ náà níwájú gbogbo àwọn àgbààgbà olóṣèlú tó wá láti ìlà oòrùn àríwá North East, níbi tí Àtíkù fúnra ẹ̀ ti wá. Aṣòfin Barau ni olórí olóṣèlú láti agbègbè náà, ẹni tó sì jẹ́ igbákejì alága ẹkùn wọn ni Mustapha Saliu. Òun náà sì kó àwọn olóyè ẹgbẹ́ àdúgbò náà lẹ́yìn wá sílé ìgbìmọ̀ aṣòfin. Barau sọ fún ọmọ Tinubu pé kò sí ìfòyà kankan fún o, nítorí bí Àtíkù ṣe jẹ́ bàbá ẹ̀, bẹ́ẹ̀ náà ni Tinubu jẹ́ bàbá ẹ̀ o. Ó ti ilé kan bọ́ sí ilé míì ni. Níwọ̀n ìgbà tó sì ti ní irú ìgbàgbọ́ báyìí nínú Tinubu àti ọ̀nà tó ń gbà ṣe òṣèlú àti ìjọba rẹ̀, òun náà ti fi ara ẹ̀ hàn bí ọkùnrin tó lè dá ìpinnu ara ẹ̀ ṣe. Bí ìròyìn náà ti jáde ní ariwo ta, ariwo ò sì lè ṣe kó má ta, nítorí bí ìgbà tí ọmọkùnrin tí wọ́n ń pè ní Abba yìí kọ́gi mọ́ bàbá ẹ̀ nímú ni. Àbí nígbà tí ọmọ ẹni bá lọ sílé ọ̀tá ẹni lọ jẹun, tí kò jẹun lásán níbẹ̀ kó jáde tó ní níbẹ̀ gan lòun yóò máa gbé. Ṣùgbọ́n irú eléyìí kì í ṣe àkọ́kọ́ o fẹ́ni tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn olóṣèlú Nàìjíríà yìí lọ. Ní 2018, ìyanu irú ẹ̀ kan ti ṣẹlẹ̀ nígbà tí Abraham ọmọ Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ̀wé kan sí Muhammadu Buhari, ẹni tó jẹ́ ọ̀tá ọ̀run ògbẹ́bọ lòun àti bàbá ẹ̀. Àsìkò náà ni ìjà burúkú wà láàrin Ọbásanjọ́ àti Buhari, tí Ọbásanjọ́ sì ń jà fitafita láti rí i pé Buhari kò wọlé ní sáà kejì. Ọ̀rọ̀ náà mú Ọbásanjọ́ lára débi pé nígbà tí àwọn àgbààgbà kan mú Àtíkù yìí kan náà lọ bá a pé kó dárí ẹ̀ṣẹ̀ yòówù tó bá ṣẹ̀ jì í, kó jẹ́ kí àwọn jọ sowọ́ papọ̀ káwọn lé Buhari lọ kí Àtíkù sì gbàjọba ní 2019. Kíá ni Ọbásanjọ́ gbà, nítorí kò fẹ́ kí Buhari ṣe ẹlẹ́ẹ̀kejì rárá. Àsìkò tí ìjà yìí wá ń gbóná báyìí ni Abraham Ọbásanjọ́ kọ̀wé sí Buhari tó sì fi lé wọn lọ́wọ́ ní Buhari Campaign Organization. Ohun tí ọmọkùnrin náà kọ sínú lẹ́tà náà nígbà náà ni pé, sí yín bàbá mi, àtẹ̀jáde tí mo fi síta ni mo fi ránṣẹ́ sí ẹ̀yin náà yìí o. Àtẹ̀jáde pé mo ti gbáradì láti ṣe àtìlẹ́yìn fún yín gẹ́gẹ́ bí ààrẹ Muhammadu Buhari kí ẹ lè wọlé nínú ìdìbò 2019 kí ẹ sì ṣe sáà kejì. Ìpinnu tí mo ṣe yìí jẹ́ tèmi fúnra mi ni o. Nítorí ẹ̀ ni mo ṣe fi àtẹ̀jáde náà síta kí n sì sọ fún yín pé mo wà nígbáradì nígbàkigbà tí ẹ bá nílò ìrànlọ́wọ́ mi, ẹ sá ti pè mí, mo wà nílé fún yín. Bẹ́ẹ̀ lọmọ Ọbásanjọ́ sọ tó sì wọ inú ẹgbẹ́ àwọn Buhari, bó tilẹ̀ jẹ́ pé bàbá rẹ̀ àti ààrẹ ìgbà náà kì í kó la, wọ́n kórìíra ara wọn bíi sóni. Ohun títí Àtíkù yìí náà kò ṣe jọ àwọn kan lójú nìyẹn tí wọ́n ń sọ pé kò sí ohun tó wà níbẹ̀,
ọ̀rọ̀ òṣèlú lásán ni. Àtíkù fúnra ẹ̀ kúkú tiẹ̀ ti sọ̀rọ̀, ó ní bí ọmọ òun ti wọnú APC yẹn ìpinnu tirẹ̀ ni o, ìpinnu tó tọkàn ara ẹ̀ wá ni, bẹ́ẹ̀ lòun kì í dí ọmọ òun kankan lọ́wọ́ láti ṣe ìpinnu ọkàn ẹ̀, pàápàá bó bá ti di ti òṣèlú báyìí. Ó ní ọmọkùnrin náà ti dàgbà, ó sì dá òun lójú pé ó mọ ohun tó ń ṣe, àti pé ọmọ òun Abba tó wọ inú APC yẹn, òun ò nítorí ẹ̀ sinmi láti máa sọ pé ìjọba burúkú níjọba APC àti láti gba àwọn ọmọ Nàìjíríà kúrò lọ́wọ́ wọn. Gbogbo ẹni tó gbọ́ ọ̀rọ̀ náà pátá ni wọ́n dá sí, nítorí kò sí ẹni tí kò ní ìyàlẹ́nu pé ọmọ Àtíkù Abubakar yóò lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Tinubu, tí yóò sì máa sọ ní gbangba pé nítorí kí Tinubu lè wọlé sípò ààrẹ lòún ṣe wá, nígbà tó jẹ́ ohun tí bàbá ẹ̀ ti ń jà fún láti bí ọdún 23 ní Nàìjíríà yìí nìyẹn. Àtíkù fẹ́ ṣe pírẹ́sídẹ̀ǹtì Nàìjíríà, gbogbo ayé ló mọ̀ bẹ́ẹ̀, láti 1993 ló ti ń jà fún. Báwo wá ni ọ̀kan nínú àwọn ọmọ tó ti abẹ́ ẹ̀ jáde yóò ṣe lọ takò ó, tí yóò sì dúró níwájú àwọn ọ̀tá bàbá rẹ̀ tí yóò ní àwọn yóò jọ máa ṣe, pàápàá nírú àsìkò yìí tí Àtíkù fúnra ẹ̀ mọ̀ pé ìbò tí òun fẹ́ dá sí lọ́dún yìí ẹṣin kì í kọ eré àsárelé ni. Ìdí ni pé kí àsìkò ìbò míì tó pé Àtíkù yóò ti di ọmọ ọdún 95, 85. Ó sì dájú pé irú ẹni bẹ́ẹ̀ kò tún ní jáde pé òun yóò máa sáré kiri pé káwọn ọmọ Nàìjíríà wá dìbò fóun. Ìyẹn ló ṣe jẹ́ pé ìbò tàsìkò yìí do or die bí ọ̀rọ̀ àwọn olóyìnbó ni, ohun tó bá gbà la máa fún un. Àsìkò tí gbogbo ẹni tó bá mọ̀ ọ́ sì gbọ́dọ̀ dúró tì í rèé. Àmọ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ ti bẹ́ jáde o, ó lóun ò ṣe mọ́. Bẹ́ẹ̀ lára àwọn tó ti ń tẹ̀lé bàbá ẹ̀ láti ọjọ́ yìí wá ni. Kí ló wá ṣẹlẹ̀? Àwọn kan ní Àtíkù mọ̀ nípa kínní náà pé ó fẹ́ fi wọlé sí Tinubu lára ni. Bẹ́ẹ̀ ni àwọn míì ní kò má rí bẹ́ẹ̀ o, pé ó fẹ́ fi ọmọ ẹ̀ sípò débi pé tí òun bá du ipò ààrẹ títí tí òun kò bá rí ọ̀nà gbé gbà, kí ọmọ òun yìí lè pẹ́ nínú ADC, kí òun náà lè du ipò náà ní 2013 nígbà tí APC bá fẹ́ yí kínní náà sílẹ̀ Haúsá. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ Àtíkù dáadáa ní gbogbo ẹni tó bá ń sọ eléyìí kò mọ Àtíkù ní o, pé kò sí kinní kan rárá tí Àtíkù fẹ́ ju kí òun di ààrẹ Nàìjíríà fúnra òun lọ o, kò rò tí ọmọ kankan o nídìí ẹ̀. Bẹ́ẹ̀ ni kò sì sí ẹni tí kò lè bá jà bí ọ̀rọ̀ bá dà bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní kì í ṣe pé ó fẹ́ràn àwọn ará ilẹ̀ Haúsá kan, nítorí tó bá fẹ́ràn ará ilẹ̀ Haúsá pé kí wọ́n ṣe olórí ìjọba Nàìjíríà ní tipátipá ni, kò ní bá Umaru Yar'Adua ja ìjà àjàdíjú bẹ́ẹ̀ nígbà tí ìyẹn ń ṣe ààrẹ tó ní kò lè ṣe é. Kò sì sí ẹni tí yóò gbàgbé pé òun ló lọ sílé ẹjọ́ tó ní Muhammadu Buhari kò ka ìwé 10 jáde, kò sì ní sábúkẹ́ẹ̀tì, kò yẹ kó ṣe olórí Nàìjíríà. Bẹ́ẹ̀ ló ṣe pé nínú àwọn tí wọ́n dupò ààrẹ nílẹ̀ yìí, Àtíkù ló bá àwọn tó wá láti ilẹ̀ Haúsá jà, ó bá àwọn tí wọ́n wá láti ilẹ̀ Ìgbò jà, ó bá àwọn ará Niger Delta jà, tó sì bá Yorùbá pàápàá jà, tó ń sọ pé gbogbo àwọn wọ̀nyí wọn ò lè jẹ ààrẹ àfi òun nìkan. Èyí sì fi hàn pé kò sẹ́ni tí kò lè du kinní náà mọ́ lọ́wọ́ ní Nàìjíríà, torí ìgbàgbọ́ tó ní ni pé òun nìkan lòun lè di ààrẹ kí òun sì ṣe àwọn ohun tí òun fẹ́ ṣe fún orílẹ̀-èdè wa. Lóòótọ́ kò sí ẹni tó mọ ohun tí Àtíkù fẹ́ ṣe fún Nàìjíríà tó bá di ààrẹ, àmọ́ ọ̀rọ̀ náà ti di àìgbọ́dọ̀ má ṣe lójú ẹ̀, débi pé kò sí ohun tí kò lè fi wá kó sá di ààrẹ Nàìjíríà ni. Bẹ́ẹ̀ àwọn ọ̀nà náà ló dí pẹpẹ yìí, ó sì ṣeé ṣe kó jẹ́ àìfẹ́ gbà yìí náà ló mú irú àwọn ọmọ ẹ̀ yìí padà sẹ́yìn, torí àwọn lè ti rí i pé kò sí ọ̀nà nínú àwọn ohun tí bàbá àwọn gbé lọ́wọ́ tó ń ṣe. Ọ̀nà kan nìyẹn o, àmọ́ nǹkan míì wà níbẹ̀. Ìyẹn náà sì ni pé ọmọ Àtíkù tó wọnú APC yìí, òun àti àna Àtíkù tí wọ́n ń pè ní Abubakar Bashiru Haske, àwọn ni wọ́n jọ ń ṣe àkóso ẹgbẹ́ òṣèlú Haske, ẹgbẹ́ olóṣèlú wọn tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún Àtíkù láti ọjọ́ yìí wá. Bí ẹ bá sì rántí dáadáa, Haske yìí àwọn EFCC lé gan kàràkàrà nínú oṣù keje tó kọjá yìí. Wọ́n gbé orúkọ ẹ̀ jáde pàápàá pé àwọn ń wá. Ẹni tó bá bá àwọn rí, wọ́n ní òun àti àwọn ará NNPC ṣe àrọ́ndàrọ́ndà owó ńlá kan ni wọ́n sọ pé ó há sí wọn lọ́wọ́. Ohun tí wọ́n ṣe ń lé kiri nígbà náà nìyẹn. Àsìkò tí wọ́n sì rí mú pọ́rọ́ ló tún yọ mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ òun àti ọmọ Àtíkù yìí ni wọ́n jọ wà nídìí kinní náà, ìyẹn nídìí ẹgbẹ́ Àtíkù tí wọ́n jọ ń ṣe é. Bó ti ṣe wá wọ inú ẹgbẹ́ APC, àgàgà pẹ̀lú ibi tó bá wọ inú ẹgbẹ́ náà láti ọ̀dọ̀ Barau Jibrin,
ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n lè mú bí igbákejì ààrẹ kò jọ pé òmìmì kan yóò mi Abba àti ọkọ àbúrò ẹ̀ Bashiru Haske mọ́. Bẹ́ẹ̀ ṣáká ló dájú pé Àtíkù ò lè gbà wọ́n sílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá mú wọn bí wọ́n ṣe fẹ́ mú wọn. Ó sì ṣeé ṣe kó jẹ́ ìyẹn làwọn náà ṣe dáa bí ọgbọ́n tí wọ́n yáa sá wọ inú ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n lè fara pamọ́ síbẹ̀ láìsí kinní kan tí yóò tún ṣe wọ́n mọ́. Ju gbogbo ẹ̀ lọ, ọ̀rọ̀ náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kódà kò sẹ́ni tó lè sọ báyìí gan-an pé bí yóò ṣe rí nìyí. Ó dìgbà náà ná kóhun gbogbo tó fojú kàn sáwọn amòye. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ọmọ Àtíkù tó wọnú ẹgbẹ́ APC yìí wò tó sì ṣe àkọsílẹ̀ rẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.